Kí ni wọ́n béèrè? Mọ́tò tó gbádùn. Ẹyẹ bá nígbà Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ̀rí bọ́lá ti dá wàhálà lẹ̀ sáyé. Ẹyẹ bá nígbà Muhammad. Ẹyẹ bá níbi dáadáa. Tí ẹ̀jẹ̀mọ́ gbogbo ẹnu gbogbo la máa fi sọ pé ọ̀gá wàláhì tàláhì ni Ọlọ́run. Ọ̀pọ̀ náà tí máa ń jòkó báyìí tọ́jú gómìnà o. Àmọ́ farabalẹ̀ fún ìlú pẹ̀lú ògbó Ọlọ́run tí ó jẹ́ ìbànújẹ́ fún yóò ní báyìí. Kí ló fẹ́? Kí ni? Mọ́tò. Kò sí dé náà mọ́ ni. Alhamdulillah. Kódà ṣe bẹ́ẹ̀ ní ẹ̀mọ́ ní ìdíkà sọ fún làmísì. Ẹ torí bọ́ọ̀sì. Allahu akbar. Ẹ yóò ń bọ̀ níbi dáadáa. Ẹ yóò ń bọ̀ rẹ̀ dáadáa. Bàbá ọmọ náà wọ́n fẹ́ dúpẹ́ mọ́tò náà. Àpòyíkú ìmọ̀mọ́ ọmọ ogun àti bọ́ọ̀sì tí wọ́n fún àwọn èèyàn tẹ̀lé wọn. Wọ́n fẹ́ dúpẹ́ rẹ̀ kan náà. Ẹ̀dùn náà ọlọ́pàá nẹ́bì. Ó lè dúpẹ́ fún gómìnà wọn. Àti mọ́tò tí ìmọ̀mọ́ ọmọ ogun ní káà. Àti bọ́ọ̀sì táwọn èèyàn máa gbé tẹ̀lé wọn. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Allahu akbar. Adébáyọ̀ ọ̀rọ̀ ìmọ̀mù. Ó ti rí bẹ́ẹ̀. Kò ní ìpàdé láyé. Wọ́n ń ṣàdúrà. Àfa ń tọrọ àtàwọn àbá àtẹ́kẹ́ ìlágbàjù. Wọ́n ń ṣàdúrà fọ́gà. Lọ́kọ̀ pẹ̀lú bàbá wa máa ń dàbí Yorùbá ń gbé náà. Nípa ìtẹ́ ẹ̀fẹ́ fún wa yìí, inú tí ilé ní ìgbàgbọ́ láéláé. Ètò òsì ní ìdàrú máa ń jọba yín lọ́wọ́. Bismillahi kúrú Allah. Wọ́n lè rí kúrú Allah sọ́nà. Bàbá àwọn ìbándọ́mọ̀ wọ́n lè wà kì í kẹ́kúrú ọ̀lá òfẹ́ táwọn ọ̀bá fẹ́ràn. Àmọ́ ìfẹ́ tí wọ́n fẹ́ gbọ́nà ló jẹ́ kí wọ́n kẹ́kúrú ọ̀lá ògbà yìí. Ẹ̀dàkùn